fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. AGI TV, we are the pace setter. Bàbá Gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wá láti máa wò wá ní ìkànnì amóhùnmáwòrán BGI TV ọdẹ òdùnbí àdìrẹ́bí àtúndúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. èyí tí ń ṣe ọjọ́ àánú yóò wá wa rí. a máa pàdé àánú lójú àwọn ọmọdé lójú àwọn àgbà láṣẹ ọba mi aláwùrábí. ojúmọ́ aláyọ̀ lẹ́tọ̀ ètò ní ojúmọ́ aláyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi kọ́, Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. ẹ tí mo bá ti máa ń ṣe pé kókó orí rẹ̀ la máa kọ́kọ́ dọ̀nà fún yín ká tó wọnú àwọn èèyàn lọ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. ó yá ẹ jẹ́ n bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ kan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tún gbé lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà wípé kí wọ́n bá òun gbé yẹ̀wò. òun tún fẹ́ lọ yáwó èlò ní owó náà kí ni wọ́n fẹ́ fi ṣe. ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. ẹ jẹ́ n kúrò níbẹ̀. àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ti bu ọwọ́ lù ọdún 10 gbígbẹ́sẹ̀ lé ìwé ìrìnnà pásítọ̀tù àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá jẹ̀bi ẹ̀sùn kan ní ilẹ̀ òkèrè. báwo lọ̀rọ̀ ṣe jẹ́? ẹ láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. ẹ jẹ́ n kúrò níbẹ̀. ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn àjọ Pegasan. wọ́n ti sọ̀rọ̀ kùngbákùngbé ránṣẹ́ sí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà ní o. ọ̀rọ̀ wo ló wà nílẹ̀? ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. lórí gbígbógun ti ìwà ìjínigbé ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ìwà ọ̀daràn. ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ kan olúìlú lẹwa Àbújá ni wọ́n ti pa láṣẹ wípé ṣe rí gbogbo àwọn ilé àkọ́kù yẹn tí àwọn aráabí yìí máa ń fi orí pamọ́ sí. ó yá ẹ bẹ̀rẹ̀ sí ní yẹ̀ wọ́n wò lẹ́yọ kọ̀ọ̀kan báyìí. ọ̀rọ̀ yẹn lágbára. ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. ẹ máa gbáradì o ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n ti sọ dímọ̀ pé ó ṣeéṣe o kí ẹ tún máa san àlékún owó lórí ọ̀rọ̀ epo petro lórílẹ̀-èdè Nàìjíríà. kí ló tún bí eléyìí? ẹ láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. lórí ìkọlù sí àwọn èèyàn tí wọ́n gbé ní agbègbè Akínlálú. ẹ wò ó, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti ṣe ìlérí fún àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ́wọ́. irú ìlérí wo leléyìí? ẹ láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. ẹ jẹ́ n kúrò níbẹ̀. ẹ jẹ́ kí n lọ sí ibi tí àwọn ẹ̀yà Yorùbá ti ń sọ àwọn nǹkan kan nípa ti ohun tó ní ṣe pẹ̀lú ti Yorùbá wípé kíkọ̀ tí wọ́n kọ àwọn kìíní sílẹ̀ òun ni ó ń fa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní Aso Rock. kí ni àwọn nǹkan wọ̀nyí? ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti rí ìgbóríyìn gbà láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ Yorùbá kan látàrí bí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ kan, àjọ kan, ìgbésẹ̀ kan lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná. ẹ láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. ẹ wo àwọn ọ̀dọ́mọdékùnrin méjì ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni wọ́n gba ìkúròjẹ lọ́wọ́ ẹbọra níbi ìṣẹ̀lẹ̀ ìdígunjalè tó wáyé ní agbègbè kan ní ìpínlẹ̀ Èkó. báwo lọ̀rọ̀ ṣe jẹ́? ẹ láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. wọ́n ti jí gbé o ìyàwó ẹnìkan tó jẹ́ òṣìṣẹ́ àjọ aṣọ́
aṣọ́bodè wọ́n ti jíyàwó rẹ̀ gbé o èlò ni àwọn ajínigbé ń béèrè fún owó ńlá ni o ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ẹ jẹ́ lọ sókè lọ́hùn-ún tá a bá lọ tá a bá dé àwa máa túṣu désàlẹ̀ kòkò àwọn ìròyìn yẹn ẹ kú ìkàlẹ̀. bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tún ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹ káàbọ̀ padà láti òkè náà níbi tá a dé dúró yìí láti máa túṣu désàlẹ̀ kókó àwọn ìròyìn ẹlẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká tún jẹ máa jẹ ìgbádùn ìròyìn yẹn ní àárọ̀ òní ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ kan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà nípa yíyá owó tí iye rẹ̀ tó bílíọ̀nù $2.35 $5 billion ni wọ́n sọ dìmọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ lọ yá báyìí o láti fi ṣèrànlọ́wọ́ fún ètò ìṣúná ọdún 2025 ní orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n fi àròkọ yìí ránṣẹ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àná nígbà tí ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Tajudeen Abbas tí ó kà á sí etí ìgbọ̀n àwọn akẹgbẹ́ rẹ̀ ní àná ó ní ẹ wò ó a ti rí ìwé kan gbà ó láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé wọ́n fẹ́ lọ yá owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ kan láti lè fi ṣe àwọn àkànṣe iṣẹ́ kan àti àwọn nǹkan mìíràn fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé àtìlẹ́yìn àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àti bíbu ọwọ́ lò ó ni wọ́n fi àròkọ náà ránṣẹ́ lásìkò yìí o nígbà tí wọ́n sọ di mímọ̀ pé àwọn nǹkan wọ̀nyí nítòótọ́ àti lódodo ó ṣe pàtàkì ká fún wọn láàyè láti lọ yá owó yìí láti lè ṣe àwọn nǹkan tó ní ìtumọ̀ nípa ti àwọn àkànṣe iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ di mímọ̀ pé iṣẹ́ rí àwọn owó yìí ni ó máa jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún àwọn nǹkan èyí tí yóò ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bákan náà ni wọ́n ṣàlàyé sí iwájú pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n gbé ìgbésẹ̀ yìí ní ìlànà ètò ìyáwó kan ní orílẹ̀-èdè Nàìjíríà wà ní gbogbo ẹ̀ pátápátá àwọn ò tí lè sọ bó ṣe máa rí lásìkò yìí o ṣùgbọ́n àwọn fẹ́ fi tó gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà létí wípé a ti rí àròkọ gbà ó láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé wọ́n tún fẹ́ lọ yáwó rọ̀gbùrọ̀gbù ní orílẹ̀-èdè àgbáláyé ẹ jẹ́ ká kúrò níbẹ̀ inú ìwé ìròyìn Punch ni mo ti ka ìròyìn yẹn tán ẹ̀yin náà fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ lọ síbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ni ẹ máa rí ní àárọ̀ òní ẹ jẹ́ kúrò níbẹ̀ ọ̀dọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin náà ni mo ṣe wá ẹ má gbàgbé lánàá ni wọ́n padà sẹ́nu iṣẹ́ wọn oríṣiríṣi ló ṣẹlẹ̀ ní àná àrí aṣòfin Natasha òun náà ó darí dé sí ọ̀dọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ lánàá ṣùgbọ́n ìyẹn kọ́ ló kàn wá báyìí ọ̀rọ̀ mìíràn ti yọ o wọ́n ti sọ di mọ̀ pé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti bu ọwọ́ lò ó ìjìyà ẹ̀ṣẹ̀ ọdún 10 gbígbé ẹsẹ̀ lé ìwé ìrìnnà pásítọ̀tù àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n bá gbá wọn lọ́rùn ọwọ́ mú wípé wọ́n hùwà kò tọ́ kan ní ilẹ̀ òkèrè ni wọn yóò máa fi orí kó ìjìyà ẹ̀ṣẹ̀ yìí wọ́n ní ìgbésẹ̀ yìí wá ní ìbámu láti dá gbogbo ohun tó ní ṣe pẹ̀lú iyì àti ògo orílẹ̀-èdè Nàìjíríà padà nípasẹ̀ bí àwọn èèyàn kan ṣe ti ń ta epo sí aṣọ àlà orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn ìwà ọ̀daràn yìí tí wọ́n ń wù ní ilẹ̀ òkèrè ni wọ́n fi jókòó ṣe irúfẹ́ ìpinnu yìí wípé níbi tí ọ̀rọ̀ dé dúró yìí o ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kankan tí a bá ti rí wípé ó jẹ̀bi ẹ̀sùn ìwà ọ̀daràn ní ilẹ̀ òkèrè tí wọ́n bá fi ránṣẹ́
ránṣẹ́ sórílẹ̀-èdè Nàìjíríà ọdún 10 ni àwọn yóò fi gbé ẹsẹ̀ lé ìwé ìrìnnà rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe gbéyẹ̀wò ní àná. Wọ́n ní aṣòfin Abubakar Bello tó wá láti ìpínlẹ̀ Niger òun ni ó sọ eléyìí sí ìta kó tó di wípé àwọn akẹgbẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe àtìlẹ́yìn fún wípé ẹ wo eléyìí á tún dún ràn wá lọ́wọ́ láti lè máa mọ bí a ti ṣe máa fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ nípa ìjìyà ẹ̀ṣẹ̀ bóyá tí wọ́n bá gbọ́ eléyìí wọn yóò ti ọwọ́ ọmọ wọn bọ aṣọ àti pé bí wọ́n ṣe ń dojú tì wá lórílẹ̀-èdè àgbáláyé ó tó gẹ́ o. Gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n jọ sọ láàrin ara wọn lánàá tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin náà tí wọ́n sì ń kí ìgbésẹ̀ yìí lẹ́yìn wípé ó dá bẹ́ẹ̀ àtúlẹ̀ jẹ́ wípé àtútù ní ọ̀nà kan tá a fẹ́ fi máa fi ìjìyà ẹ̀ṣẹ̀ kan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá ń lọ́wọ́ sí ìwà ọ̀daràn ní ilẹ̀ òkèrè. Ọdún 10 ni wọn yóò fi gbé ẹsẹ̀ lé ìwé ìrìnnà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá lọ́wọ́ sí ìwà ọ̀daràn ní ilẹ̀ òkèrè. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀. Inú ìwé ìròyìn Daily Post ní ìròyìn yẹn ti jáde ní àárọ̀ òní. Ó di inú ìwé ìròyìn Punch níbi tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àgbà ti afẹ́fẹ́ gáàsì àti epo petro ìyẹn Pegasan tí wọ́n ti ń gbéná wojú iléeṣẹ́ ààrẹ o látàrí ọ̀rọ̀ kan èyí tí igbákejì ààrẹ nìyẹn Kashim Shettima èyí tí ó sọ wípé ẹ wò ọ̀rọ̀ èyí tí ó dàbí àwọ̀ láàrin ẹ̀yin àti Dangote ẹ̀yin gangan lẹ́fà ọ̀rọ̀ yìí ni Pegasan ń gbọ́ tí wọ́n fi wá fi ohùn léde ní àná òde yìí wípé kí wọ́n má sọ̀rọ̀ ẹ̀ mọ́ rárá. Ohun tí àwọn fẹ́ ni wípé àwọn òṣìṣẹ́ àwọn tí wọ́n dá dúró lẹ́nu iṣẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n gbà wọ́n padà sí ẹnu iṣẹ́. Eléyìí wáyé lẹ́yìn tí àwọn ọmọ ẹgbẹ́ Pegasan ní ìpínlẹ̀ Kaduna tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gùn lé ìwọ́de tí wọ́n sì fi ẹ̀sùn kan iléeṣẹ́ Dangote wípé ó ń ṣe àwọn nǹkan tí ó kù díẹ̀. Bákan náà ni àwọn èèyàn kan tún ṣe ìwọ́de ní ìpínlẹ̀ Kaduna tàǹgbì yìí tí wọ́n tún tako ẹgbẹ́ Pegasan wípé ẹ̀yin náà ẹ fẹ́ gbàbọ̀dè fún Dangote ní iléeṣẹ́ ibùdó ìfọpo rẹ̀. Ẹgbẹ́ Pegasan ẹ má gbàgbé wípé gbogbo nǹkan ni wọ́n jẹ́ kó dẹnu kọlẹ̀ nípa ti ẹ̀sùn tí wọ́n fi kan Aliko Dangote iléeṣẹ́ rẹ̀ yẹn ibùdó ìfọpo wípé ó lé ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ kúrò lẹ́nu iṣẹ́ látàrí pé wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ Pegasan. ẹ má gbàgbé kí wọ́n jọ yanjú ọ̀rọ̀ náà tí wọ́n sì sọ di mọ̀ pé wọ́n yóò gbà wọ́n padà. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima sọ òun ló tún jẹ́ kí wọ́n jáde síta lásìkò yìí gẹ́gẹ́ bí ó ṣe sọ di mọ̀ pé ṣé ẹ fẹ́ gbọ́ Dangote òun gangan ní ọ̀pákùtẹ̀lẹ̀ òun ní òpómúléró ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti ìdàgbàsókè rẹ̀. Eléyìí ni ẹgbẹ́ Pegasan fi wá dá wọn lóhùn wípé ṣé ó yẹ ká máa bá rọ̀rọ̀ báyìí lẹ́nu yín ẹ mọ̀ wípé ẹ̀ ń fún lágbára sí ni tẹ́ bá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí wípé Dangote òun ni ọ̀pákùtẹ̀lẹ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. ọwọ́ sọ dìímọ̀ wípé ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kò sẹ́ni tó ga ju Dangote lọ́wọ́ lásìkò yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe ti wáyé láti ẹnu ẹni tí ń ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. ẹ wò ó wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn Festus Osifo ààrẹ fún ẹgbẹ́ àwọn Pegasan òun ni ó sọ di mímọ̀ pé kò sẹ́ni tó tóbi ju gbogbo nǹkan tẹ́ ń sọ yìí lórílẹ̀-èdè Nàìjíríà ikú nǹkan kan náà ní gbogbo wa kò yẹ kẹ́ máa sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí. ẹ wo wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o wọ́n gbéná wojú igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn olúùlú ilẹ̀ wa Àbújá ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Àjàó Adéwálé. Ó ti pa á láṣẹ fún gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ó yá lójú ẹsẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de lọ sí gbogbo àwọn ilé àkọ́kù tó jẹ́ wípé àwọn afurasí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń forí pamọ́ sí láti máa hùwà láabi yìí. Ó pa á láṣẹ wípé bóun ṣe sọ yìí ni kí iṣẹ́ náà bẹ̀rẹ̀ ní ìbámu láti máa gbógun ti ìwà àwọn oní agbésùmọ̀mí ní agbègbè náà. wọ́n ní pàápàá jùlọ ní agbègbè kan tí wọ́n pè ní satellite town wípé gbogbo àwọn ilé àkọ́kù tó jẹ́ wípé àwọn jàǹdùkú yìí máa ń fi orí pamọ́ sí láti máa hùwà láabi yìí gbogbo ẹ̀ pátápátá ní kẹ́ ẹ máa tú lẹ́yọ kọ̀ọ̀kan láti lè má fi ààyè gba ìwà ìdigunjalè àti àwọn ìwà ọ̀daràn mìíràn ní olúùlú ilẹ̀ wa Àbújá. Nínú àtẹ̀jáde tó wáyé láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá olúùlú ilẹ̀ wa
Àbújá Josephine Adé òun ni ó sọ dímọ̀ pé ọ̀gá àwọn tí í ṣe alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Àbújá ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti pa á láṣẹ o wípé gbogbo àwọn ibi kọlọ̀rọ̀ sí ẹ̀dá yìí ibi tó ń forí pamọ́ sí ẹ bẹ̀rẹ̀ sí ní tún wọn lẹ́yọ kọ̀ọ̀kan kò gbọdọ̀ sí àyè fún ìwà ọ̀daràn ní ìlú Àbújá ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí inú ìwé ìròyìn Daily Post ní àárọ̀ òní ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo pẹtró ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti sọ di mímọ̀ wọ́n ti sín àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní gbẹ́rẹ́ ìpàkọ́ o wípé ẹ máa gbáradì láti san àfikún owó fún epo pẹtró ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé àwọn ilé epo kan ní àwọn èèyàn tí ń tò lọ́wọ́wọ́ o tí wọ́n sì ń fura sí wípé ó dàbí pé owó epo yóò ṣe bẹ́ẹ̀ yóò máa gbé owó léré gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé àti ọjọ́ Ajé ní gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ láti ìlú Àbújá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé àwọn ilé iṣẹ́ epo kọ̀ọ̀kan ní ìlú Àbújá ni àwọn ti ń rí àwọn èèyàn tí wọ́n ti ń tò ní mọ́tò lẹ́yọ kọ̀ọ̀kan tí ó sì ń pọ̀ ju iye tó yẹ kí wọ́n tò lọ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ wípé eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní gbẹ́rẹ́ ìpàkọ́ wípé ẹ rò pẹ̀lú ohun tẹ́ ẹ rí yìí ẹ má rò wípé kàn wáyé bẹ́ẹ̀ lásán ni o ẹ̀yà máa gbáradì fún àfikún owó pẹtró ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé ní báyìí wọ́n ti ń ta epo pẹtró ní 895 naira per litre sí iye tí wọ́n ń tà á tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn 885 naira per litre wọ́n ní gbogbo eléyìí ló wá ṣeé ṣe kó ti bí aáwọ̀ láàrin ibùdó ìfọpo Dangote àti Pegasan òun ló ṣeé ṣe kó fà á o tí wọ́n bá sì yanjú ọ̀rọ̀ ara wọn tán pátápátá tí a mọ̀ wípé wọ́n ti gba ìtọ́ ara wọn dámì ó ṣeé ṣe kí gbogbo àwọn nǹkan wọ̀nyí máa ní àdínkù ọwọ́ sọ dìímọ̀ sí iwájú wípé ẹ má fi èní yìí ẹ má fi pè tí ọ̀la o ẹ má fi sọ wípé bó ṣe wọ́n ní ìsìn ló ṣe máa rí bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀wọ̀n tí à ń gbìyànjú fún yín ni pé ó lè ṣẹlẹ̀ ní ìgbàkúgbà ẹ ṣàgbáradì fún gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ dìímọ̀ pé ó dẹ̀ ṣeé ṣe kó tún wálẹ̀ ní ọjọ́ iwájú ẹ wò ó wọ́n ti sin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní gbẹ́rẹ́ ìpàkọ́ o ẹ máa gbáradì nítorí owó epo pẹtró ó ṣeé ṣe kó tún gbé owó léré ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ àwọn Àmọ̀tẹ́kùn àti àwọn ará ìlú Akínlálú ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀ níbẹ̀ tí wọ́n fi ẹ̀sùn kan àwọn Àmọ̀tẹ́kùn wọ́n pa àwọn ará ìlú ọ̀rọ̀ ti dé ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ó ti ṣe ìlérí o wípé wọn yóò fi ọwọ́ òfin gbé gbogbo àwọn ènìyàn tí wọ́n bá lọ́wọ́ sí ikú àwọn ènìyàn 7 ní ìlú Akínlálú ní ìjọba ìbílẹ̀ Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adélékè ní tí ó sọ eléyìí di mímọ̀ ní àárín ọ̀sẹ̀ yìí láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe alábòjútó fún ìròyìn Kọ́lápọ̀ Álímì lásìkò tí àwọn aṣojú ìjọba tí wọ́n ṣe àbẹ̀wò sí agbègbè náà gẹ́gẹ́ bí Adélékè ṣe ti wá sọ dímọ̀ pé òun ti gbọ́ sí ọ̀rọ̀ yìí òun sì rí wípé ó dùn àwọn ènìyàn púpọ̀ kí ènìyàn 7 dẹ̀ ṣe bẹ́ẹ̀ kí wọ́n jáde kúrò láyé láti ọwọ́ àwọn èèyàn kan tí wọ́n pè ní Àmọ̀tẹ́kùn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé kódà inú ìrora nínú àwọn ohun ìbànújẹ́ ni wọ́n bá àwọn aráabí yìí gómìnà Adélékè wá ṣe ìlérí pé ìṣèjọba rẹ̀ kò ní fi àyè gba gbogbo irúfẹ́ ìwà yìí ń pé gbogbo àwọn ènìyàn tí wọ́n lọ́wọ́ sí ìwà yìí lẹ́yọ kọ̀ọ̀kan ni wọn yóò fi ọwọ́ òfin gbé wọn tí wọn yóò sì fi imú wọn kàtà òfin nípasẹ̀ ìlànà òfin ní orílẹ̀-èdè Nàìjíríà Álímì wá rọ gbogbo àwọn ará ìlú wípé ẹ lọ fọkàn balẹ̀ ní sùúrù àti fi dá yín lójú wípé ìdájọ́ òdodo òun ni yóò lékè lórí gbogbo àwọn ọ̀rọ̀ yìí bákan náà ni wọ́n dúpẹ́ lọ́wọ́ Oríyọmí Hamzat àti àwọn ènìyàn tí wọ́n jẹ́ agbóhùn sí afẹ́fẹ́ tí wọ́n fojú àwọn sí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ dímọ̀ pé alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Ibrahim Gota ó ti sọ dímọ̀ pé àwọn afurasí 7 ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti rí ọwọ́ tó tí iṣẹ́ ìwádìí sì ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí àwọn ẹni wọ̀nyí wọ́n ní kò tán síbẹ̀ o gbogbo àwọn tó kù tí wọ́n lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n yóò ṣe kíni ni wọ́n yóò fi ọwọ́ òfin gbé gómìnà ìpínlẹ̀
Ọ̀ṣun Adémọ́lá Adélékè ó ti ṣe ìrànlọ́wọ́ ó ti sọ dímọ̀ pé àwọn tó ṣiṣẹ́ láabi náà ní Akínlálú wọn yóò ṣe kíni wọn yóò rí wọn mú wọn yóò sì fi imú wọn kàtà òfin. Ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post lẹ́kùnrẹ́rẹ́ lẹ́rìí kà ibẹ̀ ẹ jẹ́ lọ sókè lọ́hùn kí lọ kó nọ́mọ́ ohun tí mò ń tà tí ń bá wá dé ìròyìn wà nílẹ̀ tá a máa mú wá sí etí ìgbọ̀nyín ẹ kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV Bàbá Gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún orí ètò Ojúmọ́ Aláyọ̀ náà ni a ṣì wà láàárọ̀ òní níbi tí a ti ń fún yín ní àwọn ìròyìn yẹn lẹ́yọ kọ̀ọ̀kan láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ súnmọ́ bí o ìròyìn kan ló ti kan gbogbo wa pátápátá báyìí tí mo sì fẹ́ jẹ́ ká fi ara balẹ̀ ká gbọ́ ìròyìn yìí. Ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ike Ikeola ẹni tí ó jẹ́ òǹkọ̀wé ọ̀jọ̀gbọ́n náà ni ó ti fi ẹ̀sùn kan gbogbo àwọn onímọ̀ olóye ní ilẹ̀ kóòtù òjìrè wípé wọ́n ṣe ohun tó kù díẹ̀ káàtó níbi ètò ìdìbò ọdún 1993 ìyẹn June 12 wípé gbogbo àwọn ará bíyè ìwà tí wọ́n wò láti máa mú ọ̀rọ̀ Yorùbá lókùnkúndùn ló ṣe ìpalára fún wọn ní ìgbà náà. Ẹni yìí tí ó jẹ́ òǹkọ̀wé tó fi ìdí kalẹ̀ sí orílẹ̀-èdè US ni ó sọ ilé ìdí mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ wípé òun kópa níbi ètò ìṣèjọba àwarawa ní ìgbà náà gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ pé ohun tí ó bá òun nínú jẹ́ púpọ̀ òun ni bí àwọn ènìyàn tí wọ́n mọ̀ dáadáa nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àwọn èèyàn bíi Wọlé Ṣóyínká àti àwọn èèyàn mìíràn bí wọ́n ṣe fi àyè gba ìwà kan nígbà tí wọ́n sọ di mímọ̀ wípé tí Yorùbá bá fi lè dé ipò aláṣẹ báyìí àwọn nǹkan kan wọ̀nyí ni àwọn yóò máa gbé ṣe. Wọ́n ní gbogbo àwọn ènìyàn wọ̀nyí ni àwọn bá pàdé tí àwọn sì bá wọn sọ̀rọ̀ púpọ̀ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí wọ́n sọ yìí ló ṣe ìpalára fún àwọn Yorùbá ní ọdún náà lọ́hùn-ún gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ dìmọ̀ wípé wọ́n fẹ́ fi àsìkò náà dé ipò aláṣẹ kí wọ́n lè fi ṣe àǹfààní fún gbogbo àwọn ọmọ kóòtù òjìrè ní ìgbà náà ò ní ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dé dúró yìí òun ni ó ti fa bí orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe kojú ìṣòro kan lásìkò yìí. Wọ́n ní ọ̀pọ̀ nínú àwọn ẹni wọ̀nyí ni wọ́n gbàgbọ́ wípé gbogbo nǹkan wọ̀nyí àjọ gbọ́dọ̀ fi orí làájá ni ṣùgbọ́n kò yọrí síbi tí wọ́n fẹ́ ní ìgbà náà. Bákan náà ni wọ́n sọ dímọ̀ pé àwọn èèyàn bíi Beko Rason Kuti òun náà ọ̀jọ̀gbọ́n náà ni tó jẹ́ gbajúgbajà àjàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn òun náà kópa tirẹ̀. Bákan náà ó ṣe bẹ́ẹ̀ ó ṣe oríṣiríṣi àwọn ọ̀nà kan láti sọ dímọ̀ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà wípé ìgbàgbọ́ yín ẹ jẹ́ kó wà nínú wọn Nàìjíríà èyí tí ó fi ń ṣe àwọn èèyàn lọ́nà nígbà náà. Wọ́n ní ká wá rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò yìí lórílẹ̀-èdè Nàìjíríà ó ti hàn ní gbangba wálé wípé ṣe rí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn èèyàn kànrìnkànrìn láti ilẹ̀ Yorùbá yìí wọn kò ní ìgbàgbọ́ mọ́ nínú wọn Nàìjíríà èyí tí ó jẹ́ kí wọ́n máa pè fún Yorùbá nation ní ìgbà náà. Wọ́n ní ká ní wọ́n ti
dákẹ́ ní ìgbà náà ni ó ṣeé ṣe kí wọ́n dé Aso Rock ṣùgbọ́n wọn kò dákẹ́. Eléyìí ni bóyá òun ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ fún wọn tí wọn kò fi dé ipò agbára tí wọ́n ń pariwo Yorùbá ronú ní ìgbà náà. Wọ́n ní lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ẹ̀yẹn náà kí Ọlọ́run ṣàánú wa ni. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn. Ọ̀jọ̀gbọ́n yìí fi ẹ̀sùn kan gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ àgbààgbà àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ kóòtù òjíire wípé bí wọ́n ṣe kọ àwọn nǹkan sílẹ̀ ni ó fà á tí wọn kò fi dé Aso Rock ní ìgbà náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ nínú ọ̀rọ̀ yẹn. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ nínú ìwé ìròyìn Vanguard ni mo ti rí ní àárọ̀ òní. Ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná nílẹ̀ kóòtù òjíire. Wọ́n ní ẹgbẹ́ Yorùbá kan tí orúkọ wọn jẹ́ Alliance for Yoruba Democratic Movement ni wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti gbé oríyìn fún ìpinnu ìjọba ìpínlẹ̀ Èkó látàrí bí wọ́n ṣe sọ di mímọ̀ pé ní báyìí àwọn ti fún ilé-iṣẹ́ méjì ní ìwé àṣẹ láti máa rí sí ọ̀rọ̀ àpínká iná mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ náà. Ẹgbẹ́ náà ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì fún àǹfààní àwọn ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ó yẹ kó ti wáyé láti ọdún 1999 ṣùgbọ́n kò wáyé. Àwọn dúpẹ́ lọ́wọ́ gómìnà Babájídé Sanwó-Olú àti igbákejì rẹ̀ Ọbáfẹ́mi Hamzat wípé wọ́n rí eléyìí ṣe, wọ́n rí àfojúsùn tí yóò mú ìlọsíwájú bá ilẹ̀ Yorùbá àti ìpínlẹ̀ Èkó ni wọ́n ṣe gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí. Ọ̀rọ̀ orí yìí ló jẹyọ nínú àtẹ̀jáde èyí tí ó wá láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe akọ̀wé ẹgbẹ́ náà Pópóọlá Àjàyí àti Kúnlé Òṣòdì nígbà tí wọ́n ṣe ìpàdé wọn ní àná òde yìí. Níbẹ̀ ni wọ́n ti sọ dímọ̀ pé ẹ wò ó ìwé àṣẹ tí wọ́n fún àwọn ilé-iṣẹ́ wọ̀nyí láti máa rí sí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná àti àpínká rẹ̀ ó jẹ́ ohun tó wú àwọn olórí tí àwọn sì ń fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ ìlú Èkó. Bákan náà wọ́n ń gbé oríyìn fún gómìnà Babájídé Sanwó-Olú. Ọwọ́ àrọ̀ ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ wípé ẹ wò ó ẹ tún gbìyànjú láti lọ ṣe àwọn nǹkan mìíràn tó yàtọ̀ sí eléyìí kẹ́ lè ṣe kíni kẹ́ lè rí oríyìn yẹn gbà délẹ̀ dáadáa nítorí wọ́n fi ẹ̀sùn kan ilé-iṣẹ́ mọ̀nàmọ́ná Disco ní pé àwọn ará ibí yìí ìwà ọ̀daràn wọn ó ti pọ̀ jù sí àwọn ará ìlú. Àwọn ò fẹ́ jẹ́ kó jẹ́ àwọn nìkan ẹ tún wà àwọn ẹlòmíì yàtọ̀ sí àwọn láti rí wípé àwọn náà fi gagbága kí wọ́n lè ṣe dáadáa nípasẹ̀ ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ Èkó. Ẹ wò ẹgbẹ́ Yorùbá wọ́n gbóṣùbà káre fún ìpínlẹ̀ Èkó lórí àgbékalẹ̀ ilé-iṣẹ́ àpínká iná mọ̀nàmọ́ná tí wọ́n sì pè fún fífiná mọ́ ilé-iṣẹ́ Disco lórí ọ̀rọ̀ iná lórílẹ̀‐èdè Nàìjíríà. Inú ìwé ìròyìn The Guardian ni mo ti rí kà ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú. Ìròyìn eléyìí ló ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ikú àwọn ọ̀dọ́mọdé méjì. Wọ́n ní ìbẹ̀rùbojo ló ti dé bá àwọn ènìyàn ní agbègbè Sẹ̀lẹ́níkà ní ìjọba ìbílẹ̀ Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó látàrí bí ìṣẹ̀lẹ̀ ìdigunjalè tó wáyé ní agbègbè náà ṣe gba ẹ̀mí lẹ́nu àwọn ọ̀dọ́kùnrin méjì torúkọ wọn jẹ́ Chinjidu àti Akóredé. Wọ́n ní nínú ilé-iṣẹ́ bábà kan ní ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé. Wọ́n ní àwọn èèyàn ní agbègbè yìí ni wọ́n ti wà ní ìbẹ̀rùbojo báyìí nígbà tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. Wọ́n ní àwọn adigunjalè ni wọ́n yọjú sí agbègbè Abengo Close tí ilé-iṣẹ́ bábà náà wà kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí gbogbo àwọn ènìyàn tó wà ní agbègbè náà. Wọ́n ní ọta ìbọn òun ló ba àwọn ọ̀dọ́kùnrin méjì yìí tí ó fi di wípé wọ́n gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti wà lẹ́nu ọ̀rọ̀ náà tí wọ́n sì ń ṣe iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ yìí gangan láti lè rí pé wọ́n rí gbogbo àwọn ará bíi mú. Báwo ni ọ̀rọ̀ yóò ṣe jẹ́ báyìí? Kọ́lọ́run ṣàánú wa àmìrìn lọ́jọ́ tí ebi bá ń pa ọ̀nà. Àwọn ìròyìn yìí láti mú wá sí etí ìgbọ̀n yìí. Èwo lẹ fẹ́ bá wa dá sí? Ẹ ti gbọ́ bá a ṣe kà á fún yín ní àwọn
ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Akínlálú ẹ̀gbọ́n ohun tí gómìnà sọ ọ̀rọ̀ ni ó kọ́ wa lóminú pé kò yẹ ká tún máa jẹ́ kí eléyìí wáyé àbí ejò lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí ni kí lè rí sọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ti àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ àwọn olóye nílẹ̀ kóòtù òjire wípé ohun tí wọ́n lépa ní ìgbà náà ni kò jẹ́ kí wọ́n dé Aso Rock ohun tó wá fa gbogbo ohun tí wọ́n kojú lásìkò yìí òun náà nìyẹn kí lè rí sọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ọ̀rọ̀ owó tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tún fẹ́ lọ yá kí lè rí sí eléyìí èyí tó wà nílẹ̀ ṣáà ti sán tán òtútù ń rúgbó bọ̀ ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wọ́n ní ọ̀ṣẹ́ wọn lọ́kà ṣe gbogbo ẹni tẹ̀fẹ́ bá jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín àjọṣewọ̀ ní bàjẹ́ ojú ni mí kì í ṣe àwọn olùkọ́ àfihàn tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ sí èmi kọ́ Ọlọ́run bọ̀ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà ire o ire kàbìtì. Ẹ káàbọ̀ sí abala láti orí pápá BGI TV níbi láti máa fún yín ní ìròyìn eré ìdárayá ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kòkó níbi tí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles John Mikel Obi ni ó sì ń tẹnu mọ́ ọ̀rọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles wọ́n lè gbòdègèdè fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé tí wọ́n bá ṣe àmúlò àǹfààní tó ṣí sílẹ̀ fún wọn lásìkò yìí ẹ má gbàgbé pé ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Lesotho ní ọjọ́ ẹtì Friday kó tó di pé wọ́n lọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Benin Republic ní ọ̀sẹ̀ tó bá tẹ̀lé níbi tí ọ̀rọ̀ wa dé dúró yìí John Mikel Obi ló ti sọ di mọ̀ pé àwọn agbábọ́ọ̀lù yìí wọ́n gbọ́dọ̀ mọ ojúṣe wọn wọ́n gbọ́dọ̀ jà fún orílẹ̀-èdè Nàìjíríà láti rí pé àwọn náà dé ìpele tí ó ga jù ìyẹn dídé ibi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ó lóun nífẹ̀ẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá púpọ̀ òun sì jẹ́ dòdò gbogbo àwọn nǹkan wọ̀nyí tó bá ní ṣe pẹ̀lú ìròyìn eré ìdárayá sórí náà ló ń ṣe ń sọ eléyìí gẹ́gẹ́ bí ìròyìn kan wípé tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá lè ṣe kíni tí wọ́n bá lè ṣe àmúlò àǹfààní tó wà ní iwájú wọn yóò pèrègèdè síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe sọ dìímọ̀ pé ní orílẹ̀-èdè Morocco ẹ má gbàgbé pé aṣọ dìímọ̀ fún yín pé wọ́n ṣe ìwọ́de wípé àwọn kò fẹ́ pápá ìṣeré tó tóbi jù àwọn fẹ́ ilé ìwòsàn àti àwọn nǹkan tí yóò ṣe ìrànlọ́wọ́ fún àwọn ará ìlú ẹni tí wọ́n ṣe ààrẹ àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ ìyẹn CAF president Patrice Motsepe òun ni ó ti sọ di mímọ̀ báyìí wípé pẹ̀lú gbogbo ìwọ́de yìí ọkàn àwọn balẹ̀ sẹ́ wípé orílẹ̀-èdè Morocco yóò ṣì máa gba àlejò ìdíje ife ẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé ìwọ́de tí wọ́n ṣe tako ìjọba yẹn kò lè dí àwọn lọ́wọ́ ẹ̀dẹ̀ má gbàgbé ní pé ìdíje náà yóò máa wáyé lọ́jọ́ kọkànlélógún oṣù kejìlá wọ ọjọ́ kejìdínlógún oṣù kìíní ọdún tí ó ń bọ̀ ààrẹ àjọ CAF ló ti wá ń sọ dímọ̀ pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ tá a bá ní plan A a máa ní plan B ni ṣùgbọ́n lọ́wọ́ yìí gbogbo kò sí mímì kan tó lè mì wá fún ìdíje náà ìyẹn jẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ti ìdíje AFCON ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn ẹni tí ń ṣe Flamingos àwọn agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti sọ dímọ̀ pé wọ́n ti bá wọn ṣe àlàkalẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ méjì ìyẹn New Zealand àti Paraguay ṣáájú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti àwọn obìnrin tí yóò máa wáyé ní àìpẹ́ yìí Bankole Olówókéré ni wọ́n sọ dímọ̀ pé yóò máa kojú àwọn agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè New Zealand lọ́jọ́ ẹtì Friday níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni yóò máa wáyé lọ́jọ́ kẹrìnlá ọjọ́ ìṣẹ́gun ló bọ́ sí níbi tí wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Paraguay wọn ní gbogbo eléyìí ni wọ́n fẹ́ fi ṣe ìgbáradì fún wọn nígbà tí wọn yóò máa lọ sí orílẹ̀-èdè Morocco láti lọ ṣe àṣekágbá nípa ti ìgbáradì wọn gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ wọn ní gbogbo àwọn agbábọ́ọ̀lù obìnrin yìí ni wọ́n yóò máa kúrò ní pápá ìṣeré Nnamdi Azikiwe International Airport ní ìlú Àbújá
lọ sí orílẹ̀-èdè tí wọ́n ti fẹ́ lọ kópa. Ẹ má gbàgbé pé inú sọ̀rí kẹrin ni wọ́n ti kó wọn sí níbi tí wọ́n yóò ti máa fi igagbága pẹ̀lú Canada, France àti Samoa gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ níbẹ̀. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ibi tí ìròyìn eléyìí ti ní ṣe pẹ̀lú ìdíje tó ń lọ lọ́wọ́lọ́wọ́ FIFA Under-20 World Cup. Wọ́n ti sọ di mímọ̀ pé orílẹ̀-èdè méjì báyìí ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti pèrègede sí ìpele quarter final. Orílẹ̀-èdè Mexico ni wọ́n nà orílẹ̀-èdè Chile ní àná láti dé ìpele tí ó kàn. Bákan náà Spain wọ́n nà orílẹ̀-èdè Ukraine ní àmì ayò ẹyọkan sí òdo láti dé ìpele tó kàn. Ìtókù yóò máa tẹ̀sí ọwọ́ iwájú lẹ́yìn níbi tá a ti máa rí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n yóò máa kojú Argentina. South Africa náà yóò máa kojú orílẹ̀-èdè Colombia. Ẹni tó bá wá ṣe kíni tó bá jáwé olúborí wọn yóò lọ sí ìpele tó kàn tá a mọ̀ sí ti quarter final níbi ìdíje náà. Ó yá ní pápákọ̀ ẹ jẹ́ kí n lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal níbi tí wọ́n ti sọ di mọ̀ pé ohun ìdùnnú àti ayọ̀ ló ń ṣẹlẹ̀ sí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal lásìkò yìí látàrí bí wọ́n ṣe sọ di mọ̀ pé àwọn agbábọ́ọ̀lù wọn méjì bíi Declan Rice àti ẹnìkan ni yóò máa padà sí orí pápá. Ìbẹ̀rù wà tẹ́lẹ̀ wípé wọ́n ní ìfarapa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá kẹ́yìn, ṣùgbọ́n lásìkò yìí wọ́n ní kò sí nǹkan tí ó ń jọ bẹ́ẹ̀ mọ́, wípé wọn yóò máa láǹfààní láti lè máa kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lópin ọ̀sẹ̀ yìí níbi ìdíje English Premier. Ìròyìn ayọ̀ ló jẹ́ fún gbogbo àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal wípé àwọn agbábọ́ọ̀lù wọn lọ́lọ́kọ̀ọ́jọ̀kan ni wọ́n ti ń darí dé láti ibi ìfarapa. Ìyẹn náà la fi máa ṣe lọ fún ti àárọ̀ ní oníyanṣẹ́ ọlọ́kà ṣe gbogbo ìjẹ́fẹ́ bá jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín, àjọṣepọ̀ ní bàjẹ́. Ó tún ní mímì kì í ṣe àmọ̀ olùkọ́ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ la ní orúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run bá òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ire o, ire kàmìtì. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.